lè ṣe fún mi. Kí ló ṣe náà? Bẹ́ẹ̀ni sọ́jọ́, bẹ́ẹ̀ni sọ́, àjẹ tó bá ń pọmọ jẹ àkírẹ́jẹ̀ lẹ́nu ẹ̀. Ẹni sùúrù èmi kò lè máa mú lọ. Ṣé bẹ́ẹ̀ mi mo wá bá yín? Àbí? Madam, o Jésù ní ìfẹ́ wáyé nípasẹ̀ tiẹ̀ ni. Àbí? Ó ní ìwádìí yìí ó ti ń pọ̀ jù. Ẹ kàn tójúbọ ní káàkiri tójúbọ ní ọlọ́tún lọ́sìn. Ẹ yà arrest lọ́tún, ẹ yà arrest lọ́sìn. Oṣodi. Christmas tàjọ́ náà fi sáṣọ́ọ̀bù ẹ̀ láṣìírí wẹ̀mí. Òun rè jọ, ọmọ máa fi rọ́dún méjì sí ìbá. Wọ́n wá lọ tẹ̀lé àwọn ilé ìfọkùnrin kan kó máa gorí wọn wá lọ bímọ. Sọ́fẹ́ bí ọmọ tẹ́lẹ̀ máa bí ọmọ bímọ tiwọn ni. Tó ń ṣe gbogbo nǹkan mọ́jú àbí èmi gbò èmi wà ń bí èmi ń dúró dè ẹ́. Ọkọ mi. Ẹ mọ̀ parọ́ àti tiwa, why liar? I'm urging you, please keep watching April TV. Keep watching April TV.